this channel. This is Aloye TV, your home of entertainment and education. Kindly click on the subscribe button and turn on the notification bell to get notified whenever we drop a new content like musical videos, short dramas, gist, movies and many more. AWODI okay, so say oh. AWODI okay, máa rọra. Má ṣe rò pé a ò rí ọ. Ibi kan ló fi lójú ẹni. Gbangba kedere ni lójú ayé. Àṣepamọ́ làtú síta. Àṣepamọ́ làtú síta. AWODI òkè ọmọ para lẹ̀ ń wò ó. Àwọnulẹ́kùn wẹ̀yẹ òkè. AWODI òkè ọmọ para lẹ̀ ń wò ó. AWODI àṣegbésọ̀ wọn. Àṣepamọ́ nǹkan. Àṣepamọ́ nǹkan lẹ̀kùn o. Oh, yes, come in. Oh, well, sir. Sister Sade, Yes, sir. you are welcome. Yes, sir. Have your seats. Yes, sir. Yes, madam. Yes, sir. Báwo ni sẹ́yìn kúrò dájú? Bẹ́ẹ̀ni, Jésù ń gbọ́ lọ́wọ́ sá. Pẹ̀lú sá. Ẹ lè fi iṣẹ́ ràn sí àná. Mo rí gbádùn wàásù yín gan. Àfi bí ìgbà tó jẹ́ pé mi ò tiẹ̀ tí gbọ́ wàásù rẹ̀. Ọlọ́run ràn yín lọ́wọ́ gan. Mo láìkí wàásù yín. Ọlọ́run tó ti ràn yín lọ́wọ́. Á túbọ̀ máa tẹ̀ síwájú. Kò dẹ̀ ní padà lẹ́yìn yín. It's not my power. It's from God. Ọlọ́run ṣeun. Mo fẹ́ fi ní gift kékeré ní sir, reason to ṣe. Ẹ má bọ̀ kékeré sí. I'm very grateful. Mo dúpẹ́ gidigidi lọ́wọ́ yín. You're welcome, sir. Aládùúgbò yìí pé ohun èrè, ohun ọ̀tún ni Ọlọ́run máa ṣe fún yín lórúkọ Jésù. Amen, sir. Ẹ̀yà ni lẹ́nu pẹ́ o. Ẹ̀yin náà ń try sàdájọ́. Daddy, ká má fi ọ̀rọ̀ lẹ́ sọ̀rọ̀, mo máa nílò assistance yẹn lórí business mi. Mi ò really understand nǹkan tó ń ṣẹlẹ̀ these days. So mo á wò pé kí n wá ṣàlàyé fún yín bóyá ẹ lè fàdúrà ràn mí lọ́wọ́ lórí rẹ̀ torí wọ́n ní àdúrà náà ló máa ń ṣòro gbogbo. Reason tí mo ṣe wọ́n nìyẹn sí. Sister Sade. Yes. Let me tell you one thing.
níwọ̀n ìgbà tí ẹ ti kọ́kọ́ sí ti Olúwa ó ti di dáadáa fún Olúwa láti dá yẹn wọn mo fi dá yín lójú wípé ẹ ò ní problem kankan lẹ́nu sẹ́yìn wọn ẹ jẹ́ ká gbàdúrà. Yes, Aloye. Oh, Daddy. Oh, sorry. Láti ìgbà tẹ́ ti ń pè mí mi ò ní chance láti wá. Ìgbà tí mò ń lọ lé ni mo ní pé kí ìyàwó yìí sorry. Èmi náà kò mọ̀ pé máa ń bí sí reason tí mi ṣe disturb yín ni. Ẹ wọlé kẹ́ jókòó sà. No problem, mo ti fẹ́ máa. Ẹ wọlé kẹ́ jókòó sà. Ẹ wọlé sà. Ẹ wọlé sà. Ẹ wọlé. Ẹ jókòó. Thank you. Ẹ pẹ̀lẹ́ sà. Excuse me, sir. Okay. AWODI àṣegbésọ̀ wọn àṣepamọ́ nǹkan àṣepamọ́ nǹkan lẹ́kùn o. Ìgbà tí ṣe ìrọ̀rùn náà. Ẹ dẹ̀ sí ọ̀hún sà. Sister Sade. Yes, sir. Kí lẹ sọ pé ẹ fẹ́ rí mi fún? Ẹ ṣeun Daddy. Ẹ wò lórí ọ̀rọ̀ bísínẹ́sì mo dáwọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta. Ó ti sú mi lórí mi ti really understand bó ṣe ń ṣe. So reason yẹn tí mo fi ní kí n pè yín kẹ́ wá sí special prayer fún mi lórí ẹ̀. Prayer? Yes, sir. Mo wò pé kò yẹ kó le tó tó yẹn náà. Ẹ bá ti call mi tàbí kẹ́ wá bá mi lọ́fíìsì kò ṣẹ̀ṣẹ̀ nílò kẹ́ni kí wọ́n bá yín nílé. But oh sorry, excuse me, mo gbé ìkàkùn lórí gas. Àṣepamọ́ làtú síta. Àṣepamọ́ làtú síta.
Daddy. Pastor. Oh dear. Ó tún gbé Bíbélì wá sílé obìnrin. Sister Sade, can you say me? Oh my God, I need you, my dear. Come on, say me. Oh, the take it easy. Yeah. Pastor. Sister Sade. Can you must have waited to be disappointed with me? Ní ètí ń bá ṣe ní ṣẹṣẹ, ìbéèrè gbogbo rẹ̀. Sister Sade. Sister Sade, please. Fine. Tó bá ti lè sí nǹkan tí mo fẹ́ ní 1.5 million naira. Before Tuesday. Alright. 1.5 million. Mo gbé. O ò lè ṣe. Picture sì tún kúrò. Bọ̀ ṣé ní ẹ̀ máa dùn sí tó bá rí picture ẹ̀ káàkiri gbogbo náà? Lama. What's it? Good boy. But listen and listen well. If you fuck up, I will miss you. All day.
ṣe dákan fi kọ̀rọ̀ kọ́ ẹ̀ṣẹ̀. Níjọ́ ìwé náà ẹ̀ṣẹ̀ máa wà ní ayé láti Olúwa ògbódé ìgbé. Máa jẹ́ ṣiṣẹ́ òun láyé mú wá, má jẹ́ ń pàdánù nírìn àjò ìgbàgbọ́, má jẹ́ sì ṣe òkín lè délé ológo, má jẹ́ ń pàdánù lépin eré ìje yìí. Níjọ́ ire ń bọ̀ kẹsẹ̀ má pa mí ayé, gbà mí Olúwa ògòdè òpin dé. Má jẹ́ sì ṣe láyé tí mo wá, kí má ṣe dákan sí kọ̀rọ̀ kọ́ ẹ̀ṣẹ̀. Pastor Ben. Yes, sir. Ẹ máa kú iṣẹ́ Olúwa. Yes, sir. Jésù ní agbára yín. Amen. Mi ò expect láti tún bá yín ní ọ́fíìsì by this time. Yes, sir. Olúwa ṣe. Lórúkọ Jésù ẹ̀wọ̀n ìdílé àbújá. Amen. Ẹ wo iṣẹ́ yín, ó máa ń jọ mí lójú gidi gan. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ ló wà, ṣùgbọ́n tó jẹ́ wípé ìmọ̀lẹ́ ni wọ́n ṣe lẹ́nu iṣẹ́ Olúwa. Ṣùgbọ́n tí yín yàtọ̀. Oh, as the Lord lives, you will always be relevant in the name of Jesus. Amen. Mo mọ̀ pé ó máa ṣe yín bákan wípé mo tún padà wá sí ọ́fíìsì. Mo fẹ́ kó àwọn ẹrù kan ní store because màá nílò láti travel lọ sí South Africa. Apple next week tó dé. Ẹ jọ̀ọ́ ẹ rán mi létí tí mo bá padà dé. Mo ní important discussion kan pẹ̀lú yín. Okay, sir. Okay, sir. Love you with you. Yes, sir. Pastor Ben. Yes, sir. Hope all is well. Ben, sir. You are sweating profusely. Ẹni láàbùn lérí ara wọn. No problem, sir. Mo ń gbàgbà ni, sir. If you don't interrupt àdúrà yín yẹn, I'm sorry. Àdúrà yín gbà lórúkọ Jésù. Àmín lórúkọ Jésù. Àdúrà yín gbà. But I think ṣé ẹni kí wọ́n disconnect èsì ni I think the way sense of. Mo ti pẹ́ bẹ́ẹ̀ ni, sir. All right. Ẹ ò ní gbà àgbàna àdúrà lórúkọ Jésù. Àmín, sir. Tí ẹ bá dúró, màá fẹ́ kẹ́ ẹ join minister so that kájọ ṣe àwọn arrangement. Okay, God bless you. Yes, sir. Thank you, my pastor. God bless you. Yes, sir. Thank you, You're sir. welcome. Yes, sir. Oh my God. Aye, yeah, mama, yeah, mama, eh. 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 Yeah, mama, yeah, mama, eh. Aye, yeah, mama, yeah, mama, eh. Yeah, mama, yeah, mama, eh. Aye, yeah, mama, yeah, mama, eh. Aye, yeah, mama, yeah, mama.
àṣegbé sọ wọ́n àṣepamọ́ nǹkan àṣepamọ́ nǹkan lẹ́kùn o. Oh, well done. Very done. Yeah, listen. So what do I need to do, sir? Sir, go buy it, sir. Bio? Yes, sir. What do what? Sorry, once. Yeah, okay, I have to know how to do. Oh. Okay. Preview. Is here now. Sorry, sir. Memory ti àbí ṣiṣẹ́ wọn ti yọ lọ. Memory tèmi mo fi sí bí mo ṣiṣẹ́. Ó ti mú káàdì ti ẹ lọ. Okay. Okay. No problem. àṣegbé sọ wọ́n àṣepamọ́ nǹkan àṣepamọ́ nǹkan lẹ́kùn o. Hello, Bayo. Níbo ló wà? Bayo, dákun tó yọ lọ́n kó fi ọlọ́run bí ọ. Dákun má rí pọ́ọ̀tù. Bayo, dákun má rí pọ́ọ̀tù. Lótìtọ́ èmi ni wọ́n bá sísá sáré. But me, mama, please. Dákun mo fi ọlọ́run bí ẹ dákun torí ọlọ́run. Orúkọ rí ò ní bàjẹ́. Ayọ̀ ṣóòṣì o pé kò pẹ́ sígbà tó pè mí tí mò ń drop kọ́ mi báyìí kí n jáde iná mo lè jòjò mo lè rí wẹ́rẹ́. Kò sípọ̀ ẹnìkan ló nílò ìmọ̀ràn mi. Wọ́n wò pé ká jọ fojú sùn òkú. Yorùbá náà ló wí pé ìsìnwó ìkòròwó ohun tá a bá dìjọ wò gígúnugún ló ní kí n wò pé kí n mú ọ̀rọ̀ yìí wá ká máa rí mọ̀ràn ní ọ̀dọ̀ tìrẹ náà. Nǹkan kan ló ṣẹlẹ̀ ní ọ́fíìsì ẹnìkan ló wá ń sọ fún mi ní ọ́fíìsì tó mo ti ń ṣiṣẹ́ ẹnìkan wọ́n pa ẹnìkan. Wọ́n pààyàn. Mo dákẹ́. Ẹni tó pààyàn bá jábọ́ sí lọ́wọ́ pé òun ló ń pààyàn. Kò wá kú bí ó ṣe ṣe títí sì ti wà ní area police station. Ó lóun fẹ́ lọ sọ fún àwọn ọlọ́pàá. Ó wá pè mí pé òun béèrè ìmọ̀ràn lọ́wọ́ mi. Ilé wa wò pé kí n wá dọ̀rẹ́ ká jọ fojú sùn ká jọ jọ síra wọn. Kí ni ìmọ̀ràn tó lè fún tàn? Báyọ̀, tó ní bàtà ti já ọ̀rọ̀ dìkà
ọ̀rọ̀ tó ríta mẹ́ta wọ́n dààmú nílé bẹ́ẹ̀ ló sì ń dààmú àlejò so gẹ́gẹ́ bí òye ti tèmi tí mo bá fojú wò dáadáa gẹ́gẹ́ bí èmi ṣe ń wò ó this is a very big investment gẹ́gẹ́ bí mi ṣe wo gẹ́gẹ́ bí òye tèmi ní o investment ni tí mo bá ń tọ́ lójú ìkọ́ ọmọdé oyè mi o investment ni ìdókòwò ti dé ni ó ní sáwò sórí nínú nǹkan tí sáyẹn ní sí àti pé yẹn ọ̀rẹ́ yẹn wípé ó jẹ́ kó di mímọ̀ fún mi pé òun máa sọ into bí ọ̀rọ̀ yẹn ṣe jẹ́ fún un ṣùgbọ́n yìí báyìí ni ọba jáde tó bá ti lè aláwọ̀ láti fún un ní owó yẹn ó fún wọn ní into ọ̀rọ̀ yẹn nínú àjọ wọn bí ó ṣe kú bọ́ọ̀bẹ ṣe kú ó jẹ́ kó di mímọ̀ fún un. bíi blackmail. understand so tó bá ti lè ṣe bẹ́ẹ̀ yẹn but tí wọ́n bá wá disagree pé kò sí nǹkan kan tí ń jẹ́ owó níbi bẹ̀ wọ́n bá sọ nǹkan kan o lọ́sí tó bá lè sọ fún wọn wàhálà lè tibẹ̀ jáde. Aye, mama, mama, 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 inú má jò. Anyway, ẹni tó ti kú ń tẹ́lẹ̀ máa fún mi ńkọ́. Check 250,000 naira. I'm very sorry. It's a great mistake. No problem. Káàdì yẹn wà ńkọ́? Kò sí káàdì kankan sá. Bẹ́ẹ̀ ni 2 to 3 weeks ago I detect error nínú ọ́fíìsì pẹ̀lú kámẹ́rà yẹn. So Daddy G wá ní ká disable. We have done that. Says why you need to talk? 100% sure. Èmi kàn ní kí n grab opportunity kí n fi nǹkan sápò tèmi náà. But sincerely kò sí ẹnikẹ́ni tó máa gbọ́ sí ọ̀rọ̀ yìí. Gbogbo ń tẹ́ sọ fún mi. Yes. Báyọ̀. ṣe báyìí a jẹ́ ẹ sí ńgbà tá a fi wá ní skul ìwọ ló jà ìwọ ló gbẹ́sìn lórí náà kódà kó ṣe AK-47 gan ló nílò ó wà ní ìkàwọ́ mi
Kò sí ohun tí mo mọ̀ ní pé lágbára Ọlọ́run ní sinmi. Bá mi kí fámìlì. Àṣepamọ́ ń kanlẹ̀kùn o. Bẹ́ẹ̀ láti pè yín bíbélì wípé ẹ má sì jẹ́ kí agara da yín ní rere ṣe nítorí pé ẹ̀yin ó kà nígbà tí àkókò bá tó tí ẹ kò bá sáré. Bẹ́ẹ̀ sá Pásítọ̀ bẹ́ẹ̀ iṣẹ́ takuntakun yín àti ìjẹlógún yín fún ìdàgbàsókè ìjọ yìí ni ó hàn sí Ọlọ́run kò sí farasin fún àwọn abẹ́ni. Fún díẹ̀ Ọlọ́run ti ṣetán láti dá yín láre. Ìdáláre sá. Thank you sir. Pastor bẹ́ẹ̀ Olúwa ní káàkì ìjọ yìí ti decide pé new branch tí ó wà ní South Africa ẹ̀yin lè máa lọ head. Oh my God, thank you sir. Pastor bẹ́ẹ̀ thank you sir. South Africa. Pastor bẹ́ẹ̀ thank you sir. I'm very grateful. You deserve more than that. Honestly speaking, tí gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bá ń ṣe báyìí ìjọ Ọlọ́run yóò ti gbilẹ̀ jù báyìí lọ nítorí pé ẹ̀ ń ṣiṣẹ́ láì káàárẹ̀ ọkàn. Personally mo ti ń ṣe àgbéyẹ̀wò yín tipẹ́ kódà gan ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni mo ti fi ń dán yín wò tí mo sì rí bí ẹ̀yẹ́gẹ́ ẹ lè mọ́ ṣàkíyèsí rẹ̀. Recently mo instruct àwọn security agent pé kí wọ́n disable security camera tó wà ní ọ́fíìsì mi nítorí pé mo mọ̀ pé ẹ̀yin náà ó nílò privacy. Kẹ́sì ló wo dé wá sọ fún mi o. Pastor bẹ́ẹ̀ wọ́n ò lè sọ fún yín wọ́n ò sí nípò àti sọ fún yín dáhùn pé ní security náà nìyí. Thank you sir. Ju gbogbo rẹ̀ lọ Pastor bẹ́ẹ̀ by this time next month ẹ máa bẹ̀rẹ̀ sí ní South Africa. Congratulations my pastor. Thank you sir. Ìwàlá yìí Ọlọ́run kò lè fi yín sílẹ̀. Amen. I'm very grateful sir. Thank you. Máa jẹ́ ń ṣiṣẹ́ láyé tí mo wá kí má ṣe dákan fi kànràn kan ẹ̀ṣẹ̀ níyọ̀ ire ń bọ̀ ẹ̀ṣẹ̀ má bà mí ayé gbà mí Olúwa ògbódé òpin dé máa jẹun sì ṣe láyé tí mo wá. Ẹ̀ṣẹ̀ má bà mí ayé gbà mí Olúwa ògbódé òpin dé máa jẹun sì ṣe òun. Kẹsẹ̀ máa pa mí ayé gbà mí Olúwa ògódé òpin dé máa jẹ́rìí ṣiṣẹ́ láyé tí mo wá kí má ṣe dákan fi kọ̀rọ̀ kan ẹ̀ṣẹ̀ níyọ̀ ire ń bọ̀ ẹ̀ṣẹ̀ máa pa mí ayé gbà mí Olúwa ògódé òpin dé máa jẹ́rìí ṣiṣẹ́ láyé tí mo wá kí má ṣe dákan fi kọ̀rọ̀ kan ẹ̀ṣẹ̀. Hello. Hello.
ẹjọ́ ta ló ń sọ̀rọ̀. ọ̀tẹ̀ bá gẹ̀ẹ́sẹ̀ ni tó ń sọ̀rọ̀ ẹ máa mẹ́ni tó ń sọ̀rọ̀. ẹjọ́ ẹ dáhùn nítorí Ọlọ́run mi ò gbọ́dọ̀ ní gẹ́sìn. pẹ́kẹ́ gẹ̀ẹ́sì ni mo ṣe hide number fún yín ẹni tẹ́ mọ̀ mọ́ ló ń sọ̀rọ̀. ẹjọ́ ẹ má hide number fún mi ẹ jẹ́ ká ríra one on one. wọ́n náà wọn ò bá wò àtijọ́ máa ríra tẹ́lẹ̀tẹ́lẹ̀ òṣùpá tá a sì lè ríra sí wà náà wọn bá wò. Okay. Sister Joke? No. Sister Bose? No. Sister Joke? Yes, now you are talking. Yes, that's my love. And you let me phone down now. Oh, nonsense. Ẹ wo nǹkan tí mo fẹ́ sọ fún mi. Hello? Switch off. Nígbà tí mo ẹ̀ṣẹ̀ pé tó ń sìn. Èmi ò tiẹ̀ mọ nǹkan tó máa ń ṣe wọ́n gan tó bá yá ń sìn wá lẹ́yìn wà dùgbà èèyàn playful. Lẹ́yìn tí mo tún fẹ́ bá wọn ṣeré náà tún ṣe bákan. Kí ló wá lè máa ṣe wọ́n o? Bàbá o, askari tó mòjì ẹ wò mi ò bá tìjà wá o bọ́ tẹ́ ẹ bá lè láọ̀dọ̀ ẹ̀ pẹ́rẹ́ ẹ ò ní lè dúró wò tán. Ẹ dájú gan o ẹ ò lẹ́ẹ̀pa mi tí ìbá ṣe pé orí tó kó mi lọ àwa ò ṣẹ̀ṣẹ̀ máa fi ẹni tútù ṣeré àti mọ bó ṣe ń lọ ẹ wò ìyẹn kọ́ ni kókó tí ẹ bá fẹ́ kí n bá orúkọ yín jẹ́ kọjá bó ti yẹ ẹ máa fún mi ní 101,075 naira lóṣooṣù ni o sẹ́rí 75 naira orí rẹ̀ yẹn owó oríta ni mi ò lè fi ṣeré torí ó jẹ mí lógún ju anything lọ. Ẹ dákun mi lè mọ rí 101,075 naira yẹn lóṣooṣù. Ẹ dákun àbí ẹlẹ́jẹ̀ máa san 75 naira tẹ́ dápọ̀. Agbóhùn fẹ́ jẹrẹ wẹ̀ ni olórí burúkú ni ẹ sá. Agbóhùn ọ̀gá tí kò tẹ̀ pariwo bẹ́ẹ̀. Mo pariwo. Ẹ pariwo ọ̀gá. Ariwo yín náà ni mo gbọ́ tó fi sáré wá. Ọ̀gá tí ẹ sọ pé kò sí kankan. No problem. Ọ̀gá ẹ sọ pé kò sí kankan. Máa lọ sọ́fíìsì ẹ̀. Ọ̀gá ẹ tẹ́kẹ̀ ẹ yìí sí o. I said no problem. Kò ṣeé pa kò ní kú bọ̀rọ̀. Iná abẹ́ aṣọ kì í gbójú bọ̀rọ̀. Bẹ́ṣẹ̀ bá bímọ ìparun ni. Kò ṣeé pa kò ní kú bọ̀rọ̀. Iná abẹ́ aṣọ kì í gbójú bọ̀rọ̀. Bẹ́ṣẹ̀ bá bímọ ìparun ni. Torí pé ọ̀tá ẹni ni ọ̀tá ẹni ni ọ̀tá ire ni ọ̀tá ire ni. Ẹ̀ṣẹ̀ ò fẹ́ ni kò fẹ́ ni má sì ní débọ̀jì. Ẹ̀ṣẹ̀ lóró.
ẹ̀ṣẹ̀ ò fẹ́ nìkan ẹ̀ṣẹ̀ ò fẹ́ ní àsìnídébọ̀jì ẹ̀ṣẹ̀ lóró olóró ọ̀tá ẹni ni kò ṣeé pa kò ní kú bọ̀rọ̀ iná abẹ́ aṣọ kì í gbójú bọ̀rọ̀ bẹ́ṣẹ̀ bá bímọ ìparun ni kò ṣeé pa kò ní kú bọ̀rọ̀ iná abẹ́ aṣọ kì í gbójú bọ̀rọ̀ bẹ́ṣẹ̀ bá bímọ ìparun ni torí pé ọ̀tá ẹni ni ọ̀tá ẹni ni ọ̀tá ire ni ọ̀tá ire ni ẹ̀ṣẹ̀ ò fẹ́ ni kò fẹ́ ni àsìnídébọ̀jì ẹ̀ṣẹ̀ lóró olóró ọ̀tá ẹni ni ọ̀tá ẹni ni ọ̀tá ẹni ni ẹ̀sìn dé. Ikú sáyà jẹ̀sìn lọ. Kí ló kù mí kú báyìí ní ìsìn? Ó yá, bẹ́ sódò. Má dáná o. Tí o bá bẹ́ sódò, ó kú ni. Àti kí tó wà ní. Ìgbà wo ni má kú òní kú tẹ́lẹ̀? Ìràwé kì í sàdájọ́ ilẹ̀ kó sọ́nà. Ó kí n sọ fún ọ, pẹ̀sẹ̀ máa ń sùn. Àṣírí tí kò bò ló fẹ́ pa á mọ́ omi ẹnikẹ́ni tí ó bá gba ẹ̀mí ara rẹ̀ ó jẹ̀bi ikú ṣùgbọ́n ọ̀nà àbáyọ kan wà. kí ni ọ̀nà àbáyọ? lọ jẹ́wọ́ àṣìṣe rẹ fún jíò tó o bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ pẹ́rẹ́ má ṣe gbàgbé pé ẹnikẹ́ni tó bá fi idà pààyàn idà náà wọ́n ẹ̀ pa ọ̀yà bẹ́ sódò káàtì ìyẹn bá lè bò. má bẹ́ sódò. bẹ́ẹ̀ sódò. bẹ́ẹ̀ sódò. bẹ́ẹ̀ sódò. bẹ́ẹ̀ sódò. bẹ́ẹ̀ sódò. Pastor Ben, ló tẹ wá ṣọ́ọ̀kì bẹ́ẹ̀ yẹn. Pastor Ben, kí lẹ sọ pé fẹ́ discuss pẹ̀lú? Kí n má sì yọnu bíi ti báwo? Ó tẹ́ sọ fún mi lórí fóònù kan nìyẹn. Nígbà tó bá yà wọ́n máa ṣàlàyé. But Pastor Ben, ṣé ẹ wà okay ṣá? ilé o. Baálé mi, ẹ káàbọ̀, ẹ kú àtàrà, sọ́wọ́ yá. Àdúpẹ́. Oúnjẹ mi ńkọ́? Níbẹ̀ nínú ilé lórí tébù. Àwọn jẹ́rìí ẹ̀. Yáyà mi. Èmi nu baálé mi. Ẹ ǹlẹ́, ẹ rárá. Níbo ló ní ọ wà náà? Ẹ rí lórí tábù bóyá bẹ́ẹ̀ ló bọ́ sí ẹ lọ wò dáadáa. Ní abẹ́ tébù. Abẹ́ tébù. Bóyá bẹ́ẹ̀ ló bọ́ sí. Ọ̀rọ̀ rẹ yé mi. A rí oúnjẹ lórí tébù mọ́. Abẹ́ ni a wà sí. Èmi kọ́ ló ń mú sí i. Sórí àwọn ẹ̀gbọ́n rẹ̀ ń lé àwọn ló ń mú sí i. Ọ̀rọ̀ yìí àbí mi ẹgbọ́n mi tẹ́ dé wọn ò káwọn òbí mi ta yín mo gbọ́ bí mi wálé ọkọ ni kí á ló dé.
nígbà tẹ́ ń jáde láàárọ̀ èló lẹ fílẹ̀ ẹ wá dé nísìn ẹ ń retí oúnjẹ ibi Yorùbá ti sẹ́sẹ́ yẹn mọ́ jẹ́ ń bẹ̀ oúnjẹ kọ́ lẹ fẹ́ jẹ nígbò bá yẹ wà bí tẹ́ ti jẹ lọ aláìmọ̀ ètò kan. sórí ọ̀dà àbá ibi tó ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ bẹ́ẹ̀ lèmi náà ti mú fún ọ sórí ibi téèyàn ọba ṣe sí èèyàn yẹ kò yẹ kéèyàn jẹ ń bẹ̀. sọ̀rọ̀ wà mú pa. bí ó ti rí náà nù sórí ọ̀sẹ̀ kan péré ọ̀sẹ̀ kan ní ló kù tó wò mí ó fi dé sórí tó wò mí bá dé èmi náà ní fi mọ̀ tí ẹ má palẹ̀ rẹ mọ́ mo ti rí ọmọ kan ní gáràjì. Àwòdì òkè sọ́ọ̀ṣẹ́ o àwòdì òkè máa rọra má ṣe rò pé a ò rí ọ ibi kan lọ fi lójú ẹni gbangba kedere ni lójú ayé. Àṣepamọ́ làtún síta. Àṣepamọ́ làtún síta. Ó ti tó bí 2 weeks nísìnyí tán ti ń wá wọn bọ̀ ìgbà tó ṣe dédé ní church ní ìjẹ́ kó mọ̀ wọn. Ṣé nǹkan tó yẹ ká sọ nìyẹn? Kí lẹ expect pé kí n sọ? Ṣé bro Báyọ̀ tó jẹ́ pé wọ́n ti jẹ́ ṣe adé wọ́n máa rìn káàkiri kí ló fẹ́ kí n sọ? Kí ló há ẹ lẹ́nu? Tó fẹ́ sọ pé o mọ̀ pé bro Báyọ̀ èèyàn líle ni wọ́n ìwáwọ́ wọn ó ti le jù everywhere báyìí kò sí àwọn èèyàn complain ìwáwọ́ wọn ti le jù kí ló fẹ́ kí n sọ. Ọmọ Ádámọ̀. Ọdún fà wọ́n ló mọ̀ ìwọ́n tó bá wù ẹ̀ kó sọ mí nù. Ojú ẹ̀dá wò ó ṣe ó tiẹ̀ mọ́ ní Phyllis èèyàn rárá kó sọ̀rọ̀. Àwòdì àṣegbésọ̀ wọn. Òní lọ́jọ́ pé o kí wàá lọ bá báyìí ní àpè owó ẹ wá mẹ́la ni ẹ̀gbọ́n tó bá ní òun lè san kọ́ wá mẹ́la ó ń pọ̀ lóòótọ́ o wá mẹ́la ení èjì ẹ̀ta ẹ̀rin àrún ẹ̀fà èje ẹ̀jọ ẹ̀sán ẹ̀wá wá mẹ́la ọ̀pọ̀ tó bá lòun lè san máa dín mú 800 wá. Bákan ní kó mú 800,000 wá. Bàbá ní òun ní lè san 800. Màá fara ya. Ọ̀sán kí ni? Ọbẹ̀ dán mi wò nù. A sọ fún un pé gbogbo ń tà sí tílé fi jó káwọn èèyàn mọ̀. Tó bá wá tó bá ń bá rí pé ó ṣe bákan bákan àgbègbè àwa ní ṣe lójú àrùn 500,000 àgbọ̀ wọn ni mo ṣe fẹ́ ná 500,000 àwọn kọ́ lọ ra bàjáàjì tuntun ló wọ́n ń ta bàjáàjì náà bàjáàjì tuntun máa kọ́kọ́ rà. Lọ wo ilẹ̀ kéré tí wọ́n lọ sọ́nà a lọ ra lẹ̀ síbẹ̀. Ayé wa bẹ̀rẹ̀ ayé mo wí orí owó ni orí owó ni orí kò ṣe náà kankan bẹ́ẹ̀ ọjà yìí lè ṣe. mú fún ọwọ́ ẹ wá. fóònù wo nítorí kíni ṣé nǹkan ọmọ dààmú ẹ dákun
Sorry. Fi phone lé mi lọ́wọ́ jọ kí ló ṣe kí ló tún next ló wà lápò ẹ̀. Kò sí. Kò sí kankan. Kò ti tán. Ó ti tán. Ọ̀gá. Ọjọ́ ń bẹ lọ́wọ́ ẹ̀ ni. Ṣé fóònù tó wà lọ́wọ́ ẹ̀ náà ni? Tó wà lọ́wọ́ mi. Ní next thing tó wà lọ́wọ́ ẹ̀. Kò sí. Ogun aládé ń gbọ́. Ogun tó wà lọ́wọ́ mi. Kúrú fún mi. Ẹ dákun. Orí ẹ̀ dàrú ni. Kẹ̀sì máa wo. Kó bàtà ẹ. Mo ti bọ̀. Mo tún dé fìlà níwájú mi. Ó ṣí èrè ni. Ó fẹ́ kú. Ẹ kò lè rí. Kó sórí. Ọ̀nà bó ló ń lọ. Wọ́n ń lọ. Tó gbọ́dọ̀ gbariwo mọ́. Ó fẹ́ kú ni. Oya move. Ya move. Oya padà wá fún mi. Ya move. Bá mi kó obìnrin. Jẹ́ ká lọ, jẹ́ ká move. Be careful. Everything shows shall be real. Be careful. Be careful. Be careful. Everything you do shall follow you. Be careful. Be careful. Be careful. All you do shall speaks for you. Be careful. Be careful. Be careful. Sọ máa béèrè gbogbo ẹ̀ ni àbọ̀ máa ń lọ́ mi fún sọ máa ra ní. Ilé ìgbọ̀n mo like mo wà òkè gan mo fẹ́. Tí máa bá fún ọ níyẹn máa fún ọ ní 4-3. Wo iṣẹ́ fún yẹn ta lẹ́nu gan. Kò bad 4-3 but mo ṣe ń wo yìí kò síná lórí ẹ̀ o báwo mo ṣe mọ̀ bó ń ṣiṣẹ́. Ṣé ó dàrú sórí ilé òbúrú ṣá sọ máa lọ́ mi lónìí jọ̀wọ́ káwó sílẹ̀ fún mi kó work out orí igbá ló ń lọ ní àbírà náà kí ló ń bá mi sọ.
Pastor Ben Bro Bayo ni Ibo Pastor Ben no Jesus Pastor Ben kọ́ ni ga o mo dẹ̀ mọ̀ nǹkan tí màá ṣe Bro Bayo tó yẹ pé a ti ń wá wọn kiri tipẹ́ tá a rí wọn so Pastor Ben mú ipa gbogbo àwọn nǹkan tó ṣẹlẹ̀ yìí mo mọ̀ nǹkan tí màá ṣe. má ṣe rò pé a ò rí ọ ibi kan lọ fi lójú ẹ gbàgbà kedere ní lójú ayé. Gẹ́gẹ́ bó ṣe sọ lọ́jọ́ sí iṣẹ́ takuntakun yín àti ìfarajìn yín ló jẹ́ kí ìjọ yìí fẹ́nu kọ̀ pé kí ẹ lọ head new branch tó wà ní South Africa. Thank you, sir. Congratulations. Thank you, master. Thank you, sir. Gbogbo tó ní ṣe pẹ̀lú passport, visa and other necessary documents níṣẹ́ lò lórí ẹ̀. Ṣùgbọ́n kí n tó ṣe final handing over, Pastor Ben, mo ní ìbéèrè kékeré kan tí mo fẹ́ bi. Ǹjẹ́ ó ṣeé ṣe kí ẹ̀dá alààyè kan kó fi odó di odò mọ́lẹ̀? Mi ò kún sí sísà. Pastor Ben lérò kò ṣeé ṣe ni béèyàn bá gbìyànjú láti fodó dé odò mọ́lẹ̀ odò porogodo ní ọ̀yọ́ ní sí fún un. You are right, sir. Odò ni. Pastor, àwòdì òkè tó ń wò yẹn bó ṣe ń fò lókè kò mọ̀ bára lẹ̀ ń wò. Àkíyèsí ara rẹ̀ sì ṣe pàtàkì nítorí pé oní ó sọ bí ọjọ́ ayé rẹ̀ ó ṣe gùn tó. Bíbélì wípé ohun gbogbo tí ẹ̀dá bá ṣe lábẹ́ òrùlé orí òrùlé láti fi hàn. Ọ̀rọ̀ mi dàbí òwe. Ẹ̀yin ará nínú Olúwa, kí n tó ṣe final handing over fún Pastor Ben, mo fẹ́ ká wo fídíò yìí. Bayo. Pastor Ben, ẹ ṣe nǹkan tó tó báyìí. No. 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 Kò sí àṣegbé kankan, àṣepamọ́ ló wà. Pastor Ben, ìwé Hósíà orí ìkejì ẹsẹ̀ kìíní sọ pé ní ọjọ́ tí èmi ìbá wo ilé Ísírẹ́lì sàn ní ẹ̀ṣẹ̀ Éfrémù farahàn tí ìwà búburú Samaria sì fojú hàn. Ó mà ṣe o. Oh my sure. What a great disgrace at the height of destiny fulfillment. Pastor Ben. Ẹ̀yin ará nínú Olúwa, ẹ ò rí pé kò sí ohunkóhun tí a fi pamọ́ tí Ọlọ́run ò rí. Bí ènìyàn bá ń po irọ́ mọ́lẹ̀ tó fi ṣiṣẹ́ Olúwa, lọ́jọ́ kan ẹsẹ̀ rẹ̀ yóò fi hàn. Ẹ ṣàkíyèsí wípé a ní ojú titun láàrin wa.
àwọn ọlọ́pàá láti station èmi ni mo invite wọn. My gentle officers, you can discharge you. Please. Ẹ dákun. Well done, sir. A dúpẹ́ gidigidi fún ìfọwọ́sowọ́pọ̀ yín. Mr. Bell, you are under arrest. You. How will you buy share Out. Ẹ ra sà. Bí mo ti ń kọjá ni ẹ̀mí Ọlọ́run rán mi sí i. Ohun tí Ọlọ́run sì ní kí n sọ fún yín ni wípé ẹ ní láti ṣọ́ra fún ojú kòkòrò. Nítorí ó lè mú yín pàdánù ọ̀tun èyí tí Ọlọ́run tó ti pèsè fún yín. Ẹ wò, olè kì í wá bí kò sí láti jalè, láti pa àti láti parun. Ẹ ṣọ́ra fún ìfi owó. Ẹ ṣọ́ra fún ìfi owó. Máa jẹ́ ṣe láyé tí mo wá bí má ṣe dákan fi kọ̀rọ̀kan ẹ̀ṣẹ̀ níjọ́ ìrẹ́pọ̀ ẹ̀ṣẹ̀ má bà mí ayé gbà mí Olúwa ògbódé òpin dé. Máa jẹ́ sì ṣe láyé tí mo wá kí má ṣe dákan fi kọ̀rọ̀kan ẹ̀ṣẹ̀ níjọ́ ìrẹ́pọ̀ kẹ̀ṣẹ̀ má bà mí ayé gbà mí Olúwa ògbódé òpin dé. Máa jẹ́ ṣiṣẹ́ òun láyé mo wá má jẹ́ ń pàdánù nírìn àjò ìgbàgbọ́. Máa jẹ́ sì ṣe òkín lè délé ológo. Máa jẹ́ ń pàdánù lépin eré ìje yìí níjọ́ ire ń bọ̀ kẹsẹ̀ má pa mí ayé gbà mí Olúwa ògódé òpin dé. Máa jẹ́ ṣiṣẹ́ láyé tí mo wá kí má ṣe dákan fi kọ̀rọ̀kan ẹ̀ṣẹ̀ níjọ́ ire ń bọ̀ ẹ̀ṣẹ̀ má bà mí ayé gbà mí Olúwa ògbódé òpin dé. Máa jẹun sì ṣe láyé tí mo wá kí má ṣe dákan fi kọ̀rọ̀kan ẹ̀ṣẹ̀ níjọ́ ire ń bọ̀ kẹ̀ṣẹ̀ má bà mí ayé gbà mí Olúwa ògbódé òpin dé. Máa jẹun sì ṣe láyé tí mo wá kí má ṣe dákan fi kọ̀rọ̀kan ẹ̀ṣẹ̀ níjọ́ ire ń bọ̀ ẹ̀ṣẹ̀ má bà mí ayé gbà mí Olúwa ògbódé òpin dé. Máa jẹun sì ṣe láyé tí mo wá kí má ṣe dákan fi kọ̀rọ̀kan ẹ̀ṣẹ̀ níjọ́ ire ń bọ̀ kẹ̀ṣẹ̀ má bà mí ayé gbà mí Olúwa ògbódé òpin dé. Máa jẹ́ ṣiṣẹ́ òun láyé mo wá má jẹ́ ń pàdánù nírìn àjò ìgbàgbọ́. Máa jẹ́ sì ṣe òkín lè délé ológo. Máa jẹ́ ń pàdánù lépin eré ìje yìí níjọ́ ire ń bọ̀ kẹsẹ̀ má pa mí ayé gbà mí Olúwa ògódé òpin dé. Máa jẹ́ ṣiṣẹ́. Drop your comments, like and share this video, and don't forget to subscribe to this YouTube channel. Aloye TV, your best entertainment hub.